àyálò láyé o tá a gbọ́n bí ifá tá a mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ ayé ọ̀hún lọ títí á padà kú náà ni n ló jẹ́ ń fẹ́ ká gbélé ayé ṣe rere ẹ jẹ́ á gbìyànjú ká pàjù baálẹ̀ dé ṣú àlọ́lọ́ ká gbìyànjú ká jó kọ́ tó dùn lẹ́ẹ̀dọ́mọ́ torí gbogbo ń tá a bá gbélé ayé ṣe gbogbo ẹ̀ ní ó dìtàn. tá a bá rántí ẹni tó ń bẹ láyé wọ́n mọ̀ ṣe gbàgbé àwọn tí wọ́n fàyè lẹ̀ tí wọ́n ti lọ èyí ló fà á tá a fi rántí àwọn tí wọ́n ti làmìlaka nínú eré Yorùbá àwọn ilé àgbéléwò gbogbo èyí tá a ti máa ń jẹ̀gbádùn rẹ̀ tipẹ́ a fẹ́ dárúkọ àwọn òṣèré ogún èyí tó ti lọ sùn àwọn tí wọ́n ti kú ní ìrántí wọn a ó bẹ̀rẹ̀ láti ogún nọ́mbà 20 Tóun Òní Florence ni àwọn èèyàn tó máa ń pè ní Adétóun Florence àbí Adétóun Florence ní 1938 ìyẹn ní ìlú Èkó ó ti làmìlaka nínú eré Yorùbá ṣùgbọ́n ó gbajúmọ̀ púpọ̀ nínú eré òyìnbó ní ṣíṣe ó ti ṣe eré tó tó bí 200 ìyẹn 200 nínú eré ọ̀hún ló ti ṣèkan tó pè ní Ìràpadà ó ṣeré lórí tẹlifíṣọ̀n nígbà náà ó sì jẹ́ ẹni tó làmìlaka nínú eré ṣíṣe Adétóun fẹ́ràn láti máa ṣe eré òyìnbó ó jẹ́ ọmọ bíbí ìlú Iléṣà ní Ọ̀ṣun State ṣùgbọ́n ìlú Ìlọrin ó náà ló gbé dàgbà ó bẹ̀rẹ̀ eré ṣíṣe ní 1980 níbi tí ó ti gbé ń ṣe eré orí tẹlifíṣọ̀n ó gba àmì ẹ̀yẹ ní 1991 gẹ́gẹ́ bí òṣèré tó mèrè ṣe jùlọ wọ́n pè ní Best Actress of the Year yẹn ní 1991 ikú ẹ̀ ya gbogbo èèyàn lẹ́nu lọ́jọ́ tí ìyá gbọ́ pé ó kú ní ọjọ́ keje oṣù keje 2010 níbi tí wọ́n ti ń gbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn St Paul Hospital Èbúté Mẹ́ta Lagos òun náà ni ó ti kú sójú ọ̀nà ní ẹni 72 years of age òun náà ló lò láyé. mi ò lè dá dúró mo sọ fún ẹ pé kó o wá sílé o wá. èmi ò fẹ́ lọ́mú ẹjọ́ bá mi sọ. kò sí nǹkan tí mo lè ṣe é sí. mi ò fẹ́ lọ́mú ẹjọ́ bá mi sọ. bàbá tó gbọ́ bàbá wípé ọmọ ẹni àgbọ̀ mo ní kó o wá sílé o wá. ẹnì kọkàndínlógún 19 òun náà ni Bísí Kọ́mọláfẹ́ Bísí Kọ́mọláfẹ́ jẹ́ òṣèré tí gbogbo èèyàn fẹ́ràn jù láti máa wo eré rẹ̀ ó jẹ́ ẹni tó máa ń darí eré ó jẹ́ ẹni tó máa ń ṣeré gan pẹ̀lú tó sì máa ń fẹ́ràn láti bá èèyàn kópa nínú eré tó gbé Bísí Kọ́mọláfẹ́ jáde nígbà náà ó lámọ̀ sí Ìgboro ti dàrú àti Àrámọ́tù a bí Bísí Kọ́mọláfẹ́ ní 1986 nínú ẹbí kan tí wọ́n ń pè ní Kọ́mọláfẹ́ nílùú Ìbàdàn ìlú Ìbàdàn ni ó ti ṣe iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ àti girama ó tó di pé ó kàwé ó lọ sí Lagos State University níbi tó ti kẹ́kọ̀ọ́ gboyè nínú ẹ̀kọ́ kan tá à ń pè ní Business Administration ó ti darí àwọn eré tó kọ̀ ara eré tó gbé jáde ńgbà náà ó náà ní Bólódì Òkú ó ṣe eré kan tá à ń pè ní Àṣírí Owó Èbúté àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan wọ̀nyí gan ló gbé Bísí Kọ́mọláfẹ́ jáde nígbà náà tó jẹ́ pé eré tí Bísí Kọ́mọláfẹ́ ò bá tì í sí àwọn èèyàn ò ní fẹ́ràn láti wò ó òun náà mà kọ eré fúnra rẹ̀ òun ló ṣeré kan tá a pè ní Látọ̀nwá Ẹja Tútù ó tún ṣèkan tá a pè ní Ọká ó mà gbàmì ẹ̀yẹ ìyẹn ní nígbà tó di 2009 ó gbàmì ẹ̀yẹ gẹ́gẹ́ bí òṣèré tó ń fàfihàn àwọn nǹkan hàn tá a pè ní Revelation of the Year ó tún gbàmì ẹ̀yẹ míì èyí tá a pè ní Best Lead Actress in Yoruba Films ìyẹn ní 2012 ikú ẹ̀ yààyàn lẹ́nu nígbà tó di ọjọ́ 21 oṣù kejìlá 2012 31st December 2012 la gbọ́ kú Bísí Kọ́mọláfẹ́ gbogbo àwọn èèyàn ò gbàgbọ́ nígbà tí àwọn èèyàn máa gbàgbọ́ sí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sunkún a gbọ́ pé ohun tó fa kú ẹ̀ ní nígbà tó ń gbìyànjú láti bímọ. Fọlákẹ́. kí ni ń jẹ́ Fọlákẹ́ Sídì ló kọ mi Sídì elédè gbogbo èèyàn máa ń pè mí ní gbogbo agbègbè yìí èmi ṣe Fọlákẹ́ o. ìkẹtàdínlógún
Ó láti gbọ́ nípa arábìnrin kan tí àwọn èèyàn fẹ́ràn láti máa wéré rẹ̀, ìyẹn Henrietta Kòsọ́kọ́, ẹni táwọn èèyàn gbádùn púpọ̀ láti máa wéré rẹ̀. Ṣùgbọ́n kòkòrò ìyá gbádùn obì tó gbò. Ní ọdún 1995, ó la gbọ́ ikú Henrietta, ẹni tó ti kópa nínú eré tó pọ̀ tá ò fẹ́ẹ̀ lè kà tán. Ó kópa nínú eré kan tá a pè ní Ọ̀nàmẹ́. Ó sì làmìlaka débi pé àwọn èèyàn mọ̀ nínú eré kan tí a pè ní Ọmọládé. Ó jẹ́ aya Jídé Kòsọ́kọ́, ó sì máa ń fi gbogbo ara ṣàwọn eré rẹ̀. Ṣùgbọ́n nígbà tó di ọjọ́ 10 oṣù kẹfà 2016, ó la gbọ́ nípa ikú Henrietta Kòsọ́kọ́. Èyí dùn àwọn èèyàn púpọ̀. Ó kú sí ilé ìwòsàn kan tó gbajúgbajà nílùú Abẹ́òkúta. Nígbà tó di ọjọ́ 17 oṣù karùn-ún 2017, la gbọ́ nípa ikú ọmọbìnrin kan arẹwà. Orúkọ rẹ̀ ń jẹ́ Mojíọláìyá. Mojíọláìyá yìí ló jẹ́ àgbà òṣèré. Ti kópa tó pọ̀ nínú eré Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó gbìyànjú púpọ̀ nígbà ayé rẹ̀. Ọba Wálé Adénúgà ṣeré nígbà náà lórí Super Story. Ibẹ̀ ni àwọn èèyàn ti mọ ẹni tí Mojíọláìyá jẹ́. Òṣèré kan tá a pè ní Sade Bíléèdì, ìyẹn ní 2005 nígbà náà. Òṣèré kan tá a tún pè ní Nkadùn. Nínú eré tó ti wá gbajúgbajà tó ti mọ̀ dáadáa, òun náà pe eré ọ̀hún. Ó la pe àkọlé eré ọ̀hún ní No Pain No Gain. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, ó tún ṣàwọn eré kan tá a pe àkọlé ẹ̀ ní Ìrètí. Ó ṣeré tó pọ̀ nígbà náà. Òun pẹ̀lú ó jẹ́ ẹni tó ń kọ eré sílẹ̀. Eré tí òun gangan pẹ̀lú tó ṣe látọwọ́ ara rẹ̀, òun ló pè ní Àgùnbánirọ̀, táwọn èèyàn sì tẹ́wọ́ gba eré náà nígbà náà. Mojíọláìyá ṣiṣẹ́ débi pé ó gbàmì ẹ̀yẹ. Ó gbàmì ẹ̀yẹ kan ní 2003, ìyẹn 2003. Àmì ẹ̀yẹ ọ̀hún òun náà ni wọ́n pè ní supporting actress. Nínú gbogbo àwọn obìnrin tán jẹ́ akópa nínú eré orí ìtàgé nígbà náà, ó ní àmì ẹ̀yẹ ọ̀hún tọ́ sí tí wọ́n pè ní supporting actress. Ó tún gba àmì ẹ̀yẹ kan èyí tá a mọ̀ sí Best New Actress Award. Ó gbà nígbà náà. Ṣùgbọ́n nígbà tó di ọjọ́ 17 oṣù karùn-ún 2017, ó náà ni Mojíọláìyá dágbére fáyé pó dìgbà ó ṣe. Àbí Mojíọláìyá ní ọjọ́ 27 oṣù kejì 1975, ọdún 42 ni nígbà tó kú. Mojíọláìyá ti ṣiṣẹ́ tó pọ̀ tá ò lè gbàgbé. Ó ṣeré kan níbi tó ti làmìlaka táwọn èèyàn sì gbádùn ẹ̀ dáadáa, èyí tí wọ́n pè ní Ọmọge Campus. Bẹ́ẹ̀ bá gbàgbé, nínú àwọn eré tó ṣe tó jẹ́ eré mọ́lẹ̀gbàgbé, onírèrè kan tá ń pè ní Maradona. Eré ọ̀hún làmìlaka nígbà náà débi pé ẹni tí ò bá wo Maradona tàbí Ọmọge Campus onítọ̀hún ò tí ì wéré. Àdúrà wa ni pé kọ́lọ́run kó tẹ̀ sáfẹ́fẹ́ rẹ̀ o. Ìkẹẹ̀ẹ́dógún, a gbọ́ nípa ikú màmá wa kan, Bùkọ́lá Zainab Àjàyí, táwọn èèyàn mọ̀ sí Búkì Àjàyí. Àbí Búkì Àjàyí ní ọjọ́ 2 oṣù kejì 1934. Màmá làmìlaka nínú eré èdè òyìnbó àti eré Yorùbá ṣíṣe. Àwọn èèyàn sì máa màmá yìí dáadáa nígbà náà. Onírúurú àmì ẹ̀yẹ ni wọ́n gbà. Wọ́n sì ti kópa nínú eré tó lé ní 50 lókè èèpẹ̀, èyí tó jẹ́ eré sinimá. Màmá yìí kú ní ọjọ́ 6 oṣù keje 2016. Wọ́n gba àmì ẹ̀yẹ kan tá a pè ní Industry Merit Award. Wọ́n tún gba àmì ẹ̀yẹ kan tá a mọ̀ sí African Magic View Choice Award. Màmá kú ní ẹni ọdún 82. Wọ́n kú ní ọjọ́ 6 oṣù keje 2016. Màmá ti kópa nínú eré kan tó làmìlaka. Nínú wọn láti rí Diamond Ring àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilẹ̀ ń jẹ́ èèyàn nígbà tó di ọjọ́ 7 oṣù karùn-ún 2017. La gbọ́ nípa àgbà òṣèré kan tó ní ẹ̀bùn tó pọ̀ nípa eré ṣe lórí ìtàgé àti nínú sinimá àgbéléwò. Nínú àwọn fọ́nrán gbogbo, ẹni tórúkọ rẹ̀ ń jẹ́ Adésínà Adésànyà, tí gbogbo èèyàn sì mọ̀ sí Pásítọ̀ Ajídára. Ẹni tó ní ẹ̀bùn tó pọ̀, àbí Pásítọ̀ Adésínà Adésànyà, tí gbogbo èèyàn mọ̀ sí Pásítọ̀ Ajídára, ní ọjọ́ 5 oṣù karùn-ún
1955 nílùú Èkó. Ó bẹ̀rẹ̀ eré tíátà ṣíṣe ní 1980s. Ibẹ̀ ni ó ti nífẹ̀ẹ́ láti máa ṣeré orí ìtàgé. Ó jẹ́ ẹni tó lẹ́bùn tó pọ̀. Ó ṣeré lórí tẹlifíṣàn nígbà náà. Eré tó sì gbé jáde ńgbà náà, ó wà nínú eré kan tá a pè ní Àbẹ́là Pupa. Ó fẹ́ràn láti máa ṣeré. Ó jẹ́ ẹni tó lè ṣeré èdè òyìnbó àtẹ̀ré Yorùbá pẹ̀lú. Ó ṣeré kan tó mo gbayì ńgbà náà táwọn pè ní Pásítọ̀ Ajídára. Ó jẹ́ ẹni tó máa ń kéwì. Ó kú ní ọmọ ọdún 62. Ìkẹtàlá, òun náà ni bàbá wa Adebayo Faleti. A bí bàbá wa Adebayo Faleti ní ọjọ́ 26 oṣù kejìlá 1930. Bàbá ti kópa nínú eré tó tó bíi 50 nínú eré gbogbo tí wọ́n ṣe. Bàbá jẹ́ ẹni tó máa ń sọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ Yorùbá, ẹni tó máa ń fi òwe sọ̀rọ̀ tí wọ́n sì máa ń pòwe nínú àwọn eré tí wọ́n ń ṣe. Àwọn á máa fi àsámọ̀ ọ̀rọ̀ sàlọ̀ ìjà, wọ́n á sì máa fi àsámọ̀ ọ̀rọ̀ sọ ìtumọ̀ tí nǹkan jẹ́. Bàbá kọ eré kan nígbà náà. Àwọn ni wọ́n jẹ́ ẹni tó kọ eré kan tó láàmìlaka, ìyẹn ní 1999. Eré ọ̀hún la mọ̀ sí Ṣaworo Idẹ. Nígbà tó di 2002, wọ́n kọ eré kan tí wọ́n sì ṣe. Eré ọ̀hún sì gbajúgbajà káàkiri ilẹ̀ adúláwọ̀ tó fi délẹ̀ òkun. Orúkọ àkọlé eré ọ̀hún òun náà ni wọ́n pè ní Agogo Ìwọ̀. Nígbà tó di 2022 yìí, bàbá tún kọ eré kan tá a pè ní Àfọ̀njá, èyí tó sọ nípa ìtàn ìlú Ìlọrin, tó jẹ́ ká mọ̀ pé ilẹ̀ Yorùbá òun náà ni ìlú Ìlọrin. Wọ́n fi ìtàn yìí hàn fún àrọmọdọ́mọ wa àti àwọn tó ń bọ̀ lẹ́yìn. Bàbá ti ṣeré, wọ́n sì ti làmìlaka nínú eré, nínú fíìmù ṣíṣe nílẹ̀ Yorùbá àti nílẹ̀ adúláwọ̀. Bàbá jẹ́ ọmọ ìlú Ọ̀yọ́ tí wọ́n sì fẹ́ràn láti máa lo èdè Yorùbá lọ́nà tó tọ́. Bàbá tún kọ eré míì, ìyẹn ní 2007. Wọ́n pe eré ọ̀hún ní Okùn Ìfẹ́. Àwọn èèyàn fẹ́ràn eré náà nígbà náà. Nígbà tó di 2004, bàbá kọ eré kan tá a pè ní Basọ̀rún Gáà, èyí tó sọ nípa ìtàn arákùnrin kan tó jẹ́ alágbára nílùú Ọ̀yọ́ tórúkọ rẹ̀ ń jẹ́ Basọ̀rún Gáà. Ó sọ nípa ìwà tó ń wù nígbà náà, níbi tí bàbá ti fa òwe kan jáde nígbà náà tó sọ pé bó o bá láyà kó o ṣìkà, ní tó bá rántí ikú Basọ̀rún Gáà kó nítọ̀hún ó sòótọ́. Bàbá ti gbìyànjú láti kọ́ wa ní èdè àti láti má jẹ́ kí àṣà Yorùbá parun nígbàkúùgbà, torí pé wọ́n fẹ́ràn láti máa wọ aṣọ ilẹ̀ wa. Wọ́n sì ní àwọn àṣàmọ̀ èdè èyí tí kọ́ni lẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n nígbà tó di ọdún 2007, òun náà ni bàbá dágbére fáyé kó dìgbà ó ṣe. Bàbá kú ní ẹni ọmọ ọdún 86. Èkejìlá, ìyẹn ni Aishat Abímbọ́lá. Ó ti làmìlaka nínú àwọn tó ń gbìyànjú láti jẹ́ kí eré Yorùbá kó gbajúgbajà káàkiri ilẹ̀ adúláwọ̀ tó fi délé òkun pẹ̀lú. Ó ti gbìyànjú nínú àwọn eré ṣíṣe rẹ̀. Ó jẹ́ nìkan táwọn èèyàn máa ń fẹ́ràn láti máa wò nínú eré ẹ̀. Ó di gbajúgbajà eléré orí ìtàgé táwọn èèyàn ń fẹ́. Nípa wíwo sinimá rẹ̀, ìyá 2001 òun náà ni ó bọ́ síta gbangba wálíà nígbà náà. Ó ṣe fíìmù, ó kópa nínú fíìmù kan tá a pè ní No Pain No Gain. Ọmọ bíbí ìlú Ẹ̀pẹ́ ni, tó sì máa ń gbìyànjú láti fi ìlú rẹ̀ yangàn. Ó kópa nínú eré kan tá a tún pè ní Ọmọge Campus. Ó sì jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Òun náà ló tún ní ìwé ìgbélùú nílùú Canada. Ó kópa tó jọjú lórílẹ̀-èdè Nàìjíríà, pàápàá nípa eré Yorùbá ní ṣíṣe. Ṣùgbọ́n nígbà tó di ọjọ́ 19 oṣù kejìlá 2008, òun náà la gbọ́ pé Aishat Abímbọ́lá dolóògbé nípa àrùn kan tá a pè ní àrùn jẹjẹrẹ ní 2028 yìí. Ó gbìyànjú láti ṣètọ́jú rẹ̀ nígbà tí ó farahàn nígbà àkọ́kọ́ ní 2016 gẹ́gẹ́ bí ọmọ Canada tó níwèé ìgbélùú níbẹ̀. Wọ́n sì bá tọ́jú ẹ̀ nígbà náà. Òun pẹ̀lú ó gbìyànjú láti ṣeré rẹ̀ ní 2016 tó jẹ́ eré tó kọ tìka lára rẹ̀ tó pè ní Tómi Tẹ̀jẹ̀. Àwọn èèyàn sì tẹ́wọ́ gba eré náà nígbà náà. Ìjọba ìlú Canada òun náà ni ó sọ pé bó ṣe jẹ́ èèyàn tó láàmìlaka pé àwọn làwọn máa ṣètọ́jú òkú ẹ̀
àwọn náà ni wọ́n sì gba ètò ìsìnkú ẹ̀ nígbà náà. Ó jẹ́ onígbàgbọ́ òdodo ṣùgbọ́n wọ́n sin òkú rẹ̀ nílànà mùsùlùmí torí pé ó fẹ́ arákùnrin kan torúkọ rẹ̀ ń jẹ́ Victor Ibrahim Musa tó jẹ́ olólùfẹ́ rẹ̀ tíyẹn sì jẹ́ lẹ́sìn mùsùlùmí. Ìkọkànlá, nígbà tó di 2021 la gbọ́ nípa ikú òṣèrébìnrin kan torúkọ rẹ̀ ń jẹ́ Rachel Oniga. Màmá yìí gbìyànjú nínú eré Yorùbá. Wọ́n bíbí ìpínlẹ̀ Delta ni ṣùgbọ́n ó fẹ́ràn láti máa ṣe eré Yorùbá àti eré òyìnbó. Òṣèré kan táwọn èèyàn fi mọ̀ tó fi gbajúgbajà nígbà náà tá ń pè ní Dr. Bello. Òṣèré kan tá ń pè ní Oruko Online. Ó sì ṣe eré kan tá ń pè ní Naija Christmas. Eré tó sọ di mímọ̀ nínú àwọn tí wọ́n ń ṣeré Yorùbá òun náà ni eré tó ṣe tá ń pè ní owó bleu nígbà náà, èyí tí Ògògó, Kúrá àti àwọn èèyàn ńlá kópa nínú ẹ̀ nígbà náà. Ó wà nínú eré kan tá ń pè ní Ọ̀nàmẹ́ èyí tó jáde ní 1996. Ó kópa nínú eré kan tí wọ́n pè ní Òdùà. Àbí Rachel Oniga ní ọjọ́ 23 oṣù karùn-ún 1957. Ó ti kópa nínú eré Yorùbá àti eré òyìnbó tó tó bí 90 ó ti kópa níbẹ̀. Ó kú ní ẹni ọmọ ọdún 64. Ìkẹwàá, a gbọ́ nípa ikú àgbà òṣèré kan torúkọ rẹ̀ ń jẹ́ Victor Toye Ọláìtàn. Victor Toye Ọláìtàn fẹ́ràn láti máa ṣeré òyìnbó ṣùgbọ́n ọmọ Yorùbá ni, ọmọ adúláwọ̀ ni. Àbí Victor Toye Ọláìtàn ní ọjọ́ 2 oṣù kejì 1957 sílùú Èkó. Ó sì kópa nínú eré tó pọ̀. Nínú eré tó kópa láti rí Voiceless Stream. Ìyẹn ní 2018 ó kópa nínú eré kan tá a pè ní Fusion. Ó dẹ̀ kópa nínú eré kan tá a pè ní Lọ́tànà ìyẹn ní 2017. Actor yìí Victor Toye Ọláìtàn yìí òun ló jẹ́ ẹni tó máa ń darí eré. Ó jẹ́ ẹni tó máa ń ṣeré pẹ̀lú. Ó sì jẹ́ ẹni tó máa ń darí ayẹyẹ. Ó jẹ́ ẹni tó máa ń fi ètò gbóhùnsáfẹ́fẹ́ yangàn. Ó kú ní ọdún 2021 ní ẹni ọmọ ọdún 69. Nígbà tó di 2022 la gbọ́ nípa àgbà òṣèré kan torúkọ rẹ̀ ń jẹ́ Gbénga Richard. Gbénga Richard yìí jẹ́ ẹni tó máa ń ṣeré òyìnbó púpọ̀ ṣùgbọ́n ọmọ Yorùbá ni. Àwọn èèyàn mọ̀ gẹ́gẹ́ bí eré kan tó ṣe tó mú làmìlaka nígbà náà, ìyẹn tá pè ní Cinnamon. Òǹrere tó ṣe nígbà náà tó fi làmìlaka. Ó jẹ́ gbajúgbajà òṣèré ní 1990 ní ìyá 2000. Àwọn èèyàn sì ń kó eré ẹ̀jẹ̀ bíi Indomie ni. Eré kan tó ṣe tí a pè àkọlé ẹ̀ ní Jerusalem. Láàrin àwọn ọmọ Ìgbò ló ti ṣeré náà ṣùgbọ́n òyìnbó ló sọ ń bẹ̀. Ọmọ Yorùbá ni. Ó kú lẹ́ni ọmọ 60. Ó ṣeré tó tó bíi 100 lókè èèpẹ̀ kó tó dágbére fáyé pé ó dìgbà ó ṣe. Is this the love you profess you have for me? Please, it's not what you think. Oh, come. Ìkẹjọ, a kò lè ṣàìmá mẹ́nubà Murphy Àfọlábí fún ipa tó ti kó nínú eré Yorùbá. Àbí Murphy Àfọlábí ní ọjọ́ 5 oṣù karùn-ún 1974. Ó sì gbìyànjú ipa tó lè kó láti mú eré Yorùbá gòkè àgbà. Ó kọ́ṣẹ́ lábẹ́ arákùnrin kan torúkọ rẹ̀ ń jẹ́ Dagunro táwọn èèyàn mọ̀ sí Dagunro Alájìgà Ògùn. Ó jẹ́ ọmọ bíbí ìlú Òṣogbo. Ó lọ sí iléèwé poli ní 2001. Ó sì bẹ̀rẹ̀ eré ìtàgé rẹ̀ pẹ̀lú. Ó bí ọmọ 2 pẹ̀lú obìnrin kan kó tó di pé ó káyé kó dìgbà ó ṣe. Ó ti ṣeré tó pọ̀ láàrin ọmọ Yorùbá tá ò lè kà tán. Murphy Àfọlábí gbìyànjú púpọ̀. Ó sì sa ipá rẹ̀ láti mú eré Yorùbá gòkè àgbà. Ó ṣeré kan tá a pè ní One Blood àtàwọn eré bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló tó ti kópa. Ó ṣeré tó pọ̀ tá a pè ní Ọmọ Rápálá. Ọmọ Rápálá yìí wà nínú eré tó gbé jáde nígbà náà yẹn ní 1998. Ó sì wá di mímọ̀ káàkiri. Ó máa ń ṣeré nípa olè. Ó ń ṣeré nípa onífá. Ó ń ṣeré nípa ọ̀gá àwọn adigunjalè. Ó sì máa ń ṣe nípa ọ̀tẹlẹ̀múyẹ́ nígbà náà. Nínú eré kan táwọn yẹn fi máa ń ṣàwàdà tó sọ pé ta ló pa Steve àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó kú ní 2023 lẹ́ni ọmọ ọdún 49. Ìkeje,
nígbà tó di ọjọ́ kẹrin oṣù kínní 2024 la gbọ́ nípa àgbà òṣèré kan tó máa ń fi ẹwà èdè Yorùbá dára púpọ̀. Orúkọ ẹni tó ń jẹ́ Adédèjì Adérẹ̀mí tí gbogbo èèyàn mọ̀ sí Ọlọ́fà náà. Ọlọ́fà náà ò lè sọ̀rọ̀ méjì kó má fi òwe mẹ́rin síbẹ̀. Àwọn èèyàn sì máa ń gbádùn eré orí ìtàgé bàbá yìí. A bí Ọlọ́fà náà ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún 1950. Bàbá kópa nínú eré kan tó làmìlaka nígbà náà tá a pè ní Agogo Ìwọ̀. Àwọn èèyàn fẹ́ràn Adédèjì Adérẹ̀mí nítorí àwọn òwe àti gbígbé àṣà Yorùbá lárugẹ, sísọ àwọn àṣàyàn ọ̀rọ̀ àti ìjìnlẹ̀ èdè Yorùbá. Bàbá kópa nínú eré kan tá a pè ní Afẹ́fẹ́ Yẹ̀yẹ̀. Inú eré Afẹ́fẹ́ Yẹ̀yẹ̀ yìí bàbá kópa tó pọ̀ ńbẹ̀ dáadáa. Ó tún kópa nínú eré kan tá a pè ní Mádàmí. Bàbá ti kópa nínú eré tó pọ̀. Gbogbo eré tí bàbá ti kópa ó ti lé ní 200 o. Wọ́n sì gbìyànjú púpọ̀ nínú eré Yorùbá. Bàbá Adédèjì Adérẹ̀mí Ọlọ́fà náà wọ́n kú ní ọmọ ọdún 73. Wọ́n gbìyànjú púpọ̀ nínú eré Yorùbá. Wọ́n sì máa ń fi ara ṣiṣẹ́ wọn. Irú èèyàn bíi Adédèjì Adérẹ̀mí Ọlọ́fà náà kò pọ̀ láwùjọ. Ká tó rìnrìn ó dìgbó, ká tó rẹ́fọ̀n ó dọ̀dàn, ká tó rẹ́ni tó lè lo àkànlè èdè pẹ̀lú àwọn Yorùbá àjìnlẹ̀, àwọn àfiwé ẹlẹ́lọ́ọ́, àfiwé tààrà bíi Adédèjì Adérẹ̀mí Ọlọ́fà náà ó tún di bẹ́ẹ̀ ni bá ń jọra wọn o. Ìkẹfà, nígbà tó di ọjọ́ kìíní oṣù kẹta 2024 la gbọ́ nípa ikú arákùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Quadri Tọ́lání Oyèbánjí tí gbogbo èèyàn mọ̀ sí Sisi Quadri. Mo sì ń dóde yìí látàárọ̀ níbo lẹ wà. Èmi ò rẹ́ni tẹ́ ẹ ní kí n bú bíbà yìí o. Owó tẹ̀lé fèmí ó ti fẹ́ expire o. Mi dẹ̀ ní sórí ẹ̀sán fún yín. Àbí kí n kú fi yẹn bú ẹ̀yin náà gbà yẹn. Tẹ́ ń wó ràkọ̀ràkọ̀ bí ẹgbà tí wọ́n gbàgbé ìpò ẹ̀yìn sí yín lórí tẹ́ ẹ̀ mọ́ ń tọrọ yín kan. Tí wọ́n dé mọ́sàálẹ̀ olókùn lórí yín ní ẹgbẹ́ pé. Kò sáyè fún yín láti gbẹ ìgbowó mọ́ o. Mo ti ṣe owó tẹ́ fún mi. Èrè wà ní 300,000. Ikú Sisi Quadri pa àwọn èèyàn lẹ́kún púpọ̀ torí pé kò sẹ́ni tó mọ̀ pé erin lè wó lógún ọdún, kò sẹ́ni tó mọ̀ pé ẹfọ̀n lè wó lọ́gbọ̀n oṣù. Ikú tó pa Quadri náà ni ikú tán kan tá ń pè ní èsúkè. Quadri jẹ́ ẹni tó máa ń ṣe kọ́mẹ́dì, ó sì jẹ́ ẹni tó máa ń múni rẹ́rìn púpọ̀. Ó gbayì nípa eré ká máa bú ni. Eré tó gbé Quadri jáde nígbà náà, ó náà ni eré kan tí wọ́n ṣe. Eré náà ni wọ́n pè ní Ṣẹranko Ṣènìyàn. Nínú eré Ṣẹranko Ṣènìyàn yìí, ó náà ni àwọn èèyàn ti mẹni tí jẹ́ Quadri tán sì mọ̀ sí Sisi Quadri nígbà náà. Sisi Quadri yìí ó ti gbìyànjú tó pọ̀ nínú eré Yorùbá. Ó kọ́ sí ọwọ́ kan nípa lílọ sí iléèwé. Ó lọ sí fashion school yẹn ní 1999 tó sì gbàmì ẹ̀yẹ kúrò níbẹ̀. Òṣèré yìí wá bọ́ sójú táyé nígbà tó parí iléèwé ẹ̀ yìí. Àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí mọ̀ dáadáa nígbà náà. Àbí Quadri Tọ́lání Oyèbánjí ní ọjọ́ kẹfà oṣù kejìlá 1979. Ó jẹ́ ọmọ Ìwó Ọlọ́bà ìyẹn nípínlẹ̀ Ọ̀ṣun. Ó ti kópa nínú eré tó jọjú púpọ̀. Ó kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ kan tórúkọ rẹ̀ ń jẹ́ Tóyìn Ọláìyá. Ó sì kópa nínú eré kan ní 2020 èyí tí a pè ní Èébúdọlá. Òun náà lòṣèré náà nígbà náà. Ó kópa nínú eré kan tá a pè ní Tọkọtaya ìyẹn ní 2022. Ikú tó pa Quadri ó jẹ́ kú tó dùn àwọn èèyàn púpọ̀. Ó ti di skit maker nígbà náà táwọn èèyàn sì ń lò ó, tó sì fi èébú rẹ̀ gbayì láwùjọ nígbà náà. Eré kan tó ṣe nígbà náà tó làmìlaka ní ọjọ́ kẹrin oṣù kejìlá 2004 léré Sanyẹ̀rì tó gbé sí gbangba nígbà náà tá a pè ní Ṣẹranko Ṣènìyàn. Gẹ́gẹ́ bí skit maker, àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí lò nígbà náà tó sì bẹ̀rẹ̀ sí jáde sí gbangba ju tàtẹ̀yìnwá lọ. Àdédé la gbọ́ ikú rẹ̀ ní ọjọ́ kìíní oṣù kẹta 2024. Ó ti kópa nínú eré tó pọ̀ àti skit ẹ̀ tó ti lé ní 100. Ìkarùn-ún, Adéròǹkẹ́ Adéròmú ló jẹ́ gbajúgbajà ẹnìkan tó gbádùn tó fẹ́ràn láti máa ṣe eré Yorùbá. Ó ti kópa nínú eré kan tá a pè ní Jennifer Diary. Ó kópa nínú eré kan tá a pè ní Alákadá. Àbí Adéròmú Adéròǹkẹ́ ní ọjọ́ 26 oṣù kẹta 1986. Ó sì gbìyànjú púpọ̀ nínú iṣẹ́ eré. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ eré ní
2008 òṣèré kan tá a pè ní Arúgbá. Nínú eré yìí ó kópa tó pọ̀ ńbẹ̀, ó sì ṣe dáadáa nínú eré náà. Látìgbà yìí ó náà ni àwọn tí wọ́n mọ̀ nípa iṣẹ́ eré ti máa ń lò ó. Ṣùgbọ́n nígbà tó di ọjọ́ kẹfà oṣù kẹrin 2024 òun la gbọ́ kú arábìnrin yìí, ìyẹn Adérónkẹ́ Adéròmú. Ó kú lẹ́ni ọmọ 40 ọdún, ó sì ti kópa nínú eré púpọ̀ ní ilẹ̀ Yorùbá, eré tó ní ṣe pẹ̀lú èdè Yorùbá. Ẹnì kẹrin Ganiu Ọ̀pẹ́yẹmí, tọ́pọ̀ èèyàn mọ̀ sí Ògúnjìmí. Ganiu Ọ̀pẹ́yẹmí Ògúnjìmí, ó náà ni ó jẹ́ gbajúgbajà eléré tó sì bẹ́ẹ̀ gbayì púpọ̀ ní 90s nígbà tí ó ń ṣeré kan tán pè ní Kòtò Ayé, òun Kòtò Ọ̀run. Ògúnjìmí náà ń pè ní Ògúnjìmí Ajagajigi Ogun. Nínú eré náà òun náà ló ti ṣe oṣó ọkùnrin tó sì gbìyànjú púpọ̀ nínú ọfọ̀ pípa, ègèdè pípè, láti jẹ́ kó mọ̀ pé agbára ń bẹ nílẹ̀ Yorùbá. Ó kópa tó pọ̀ nínú eré orí ìtàgé ó tó di pé ó bá Ajílẹ̀yẹ̀ pàdé tí wọ́n sì ṣeré kan tó jẹ́ kó gbajúgbajà nígbà náà tá a pè ní Kòtò Ayé. Lẹ́yìn èyí wọ́n ṣe eré tó jẹ́ Kòtò Ọ̀run. Eré ọ̀hún náà ló sì gbé wá sí gbangba. Ṣùgbọ́n nígbà tó di ọjọ́ 16 oṣù kẹrin 2024 ó la gbọ́ ikú àgbà olóṣèré yìí tó jẹ́ pé irú òṣèré bíi Ògúnjìmí ó náà ni a ò lè rí mọ́ lókè èèpẹ̀, nítorí pé ó fi gbogbo ara ṣiṣẹ́ nígbà náà pẹ̀lú ojú rẹ̀ bó ṣe máa ń ṣe ojú nígbà tí ó bá ń ṣe àwọn iṣẹ́ rẹ̀ yìí. Ó mú ẹ̀rù lọ́wọ́ jìjìn tó sì jẹ́ kí eré sinimá, eré orí ìtàgé àti eré àgbéléwò nígbà náà ó mú ẹ̀rù lọ́wọ́ tó sì jẹ́ pé wọ́n bu ọlá fún eré Yorùbá nílẹ̀ yìí àti tòkè òkun nígbà náà. Ìkẹta, nígbà tó di ọjọ́ 12 oṣù kẹfà 2024 a gbọ́ nípa ikú arákùnrin kan torúkọ rẹ̀ ń jẹ́ Dayọ̀ Adéwùmí táwọn èèyàn mọ̀ sí Suebebe. Suebebe jẹ́ ẹnìkan tó máa ń ṣe eré Yorùbá, pàápàá jùlọ ó máa ń ṣe eré bíi ọmọ ọ̀ta. Ó ṣeré púpọ̀ nínú eré sinimá, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣeré púpọ̀ nínú àwọn fíìmù àgbéléwò. Ó ti ṣe tíátà rí lọ́pọ̀ ìgbà tó tó di pé ó wá dẹnìkan tó làmìlaka táwọn èèyàn sì mọ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti lókè òkun ni wọ́n ti mọ̀. Ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tipẹ́, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀ nínú fíìmù kan tó ṣe tán pè ní Ṣùkú Bámbámú. Nínú fíìmù yìí ó ṣe apá kìíní àti apá kejì, ó sì jáde ní 2004. Ọdún yìí gan-an ni ẹni tó ń jẹ́ Suebebe di mímọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ṣùgbọ́n ṣá o, Suebebe ti ń ṣeré tipẹ́, gbajúgbajà eré sì ni láti gbogbo 70s. Ó tún ṣe fíìmù kan gbà náà tán ń pè ní Aago Kan Òru, ìyẹn ní 2003. Ó ṣe fíìmù yìí nígbà náà, Suebebe sì kópa tó pọ̀ ńbẹ̀. Èkejì, Mudasiru Ayọ̀bámi Ọlábíyì tí àwọn èèyàn mọ̀ sí Bọ̀bọ́ Bíyì. Ó ní a gbọ́ pé ó kú ní ọjọ́ 16 oṣù kẹwàá 2024. Ó kópa tó pọ̀ nínú eré Yorùbá tó sì jẹ́ ẹni tó máa ń jẹ èdè Yorùbá lẹ́nu bí ẹni jẹsù epo. Ó ti fìgbà kan rí jẹ́ olùkọ́, ṣùgbọ́n ó yan iṣẹ́ eré orí ìtàgé láàyò níbi tí ó ti di mímọ̀ dèní. Ó jẹ́ olóyè kan pàtàkì nínú ẹgbẹ́ TAMPAN tí àwọn èèyàn sì mọ̀ gẹ́gẹ́ bí National Secretary. Ó ti kópa tó jọjú nínú eré Yorùbá, ó sì ti mú eré Yorùbá gòkè àgbà nílẹ̀ yìí àti lókè òkun. Bọ̀bọ́ Bíyì ni ó máa ń ṣeré bí ọba, bíi kó ṣe bàbá, ó ṣe máa ń ṣeré bí ìjòyè nígbà míì. Tó bá jẹrẹ tẹ̀lé tológun ni Bọ̀bọ́ Bíyì kájú ẹ̀. Nígbà tí Bọ̀bọ́ Bíyì kú ní ọjọ́ 16 oṣù kẹwàá 2024, ọ̀pọ̀ èèyàn ní kò gbàgbọ́ torí pé ó jẹ́ nìkan tó láàmìlaka táwọn èèyàn sì máa ń fẹ́ wo eré ẹ̀. Ikú ẹ̀ jẹ́ tó dùn èèyàn púpọ̀. Number 1, a gbọ́ kú arákùnrin kan, bàbá àgbàlagbà, ẹni tí gbogbo èèyàn ń pè ní Charles Olúmọ, wọn a tún máa pè ní Àgbákò. Àgbákò yìí ni orúkọ rẹ̀ gangan jẹ́ Alhaji Sanyaolu Abdulsalam. Ó náà ni ó kú ní ọjọ́ 29
oṣù kẹwàá 2024. Àgbákò kópa tó jọjú nínú eré Yorùbá, ó sì lààmìlaaka nínú àwọn eré tó ṣe náà. Àwọn èèyàn máa ń fẹ́ wo eré Àgbákò, kópa tó jọjú nínú eré àrélù àti àwọn eré bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àì bàbá Àgbákò ní oṣù keje 1923, òun náà ní bàbá Àgbákò, ó sì lààmìlaaka. Ó lo ọdún kan ó lé ní 100 lókè èèpẹ̀, tó jẹ́ òṣèré tó dàgbà jùlọ nínú eré tíátà. Bàbá Àgbákò gbìyànjú púpọ̀ nítorí pé eré ọmọ líle ni wọ́n máa ń ṣe, bíi ká sì rí olóògùn, eré akóhunlẹ́rú, eré ọmọ ọ̀ta, eré tó ní ṣe pẹ̀lú ìjàkadì. Nípa oríwo ìrísí ojú bàbá yìí, ojú wọn le ní wíwò wọ́n, ó sì jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ ọmọnìyàn. Bí ojú ẹ̀ sì le tó nínú fíìmù, òun náà ló sì máa ń báyàn ṣàwàdà tó tẹ́ ẹ bá kọ̀ ọ́ lójú ayé. Charles Olúmọ, òun náà ni àwọn èèyàn mọ̀ sí Àgbákò. Ó ṣeré púpọ̀, ó sì gbìyànjú láti mú eré tíátà gòkè àgbà débi eré àgbéléwò àti eré orí ìtàgé. Kò ní jù báyìí lọ tá ò rí níbi abala bíi tá a wà yìí. Tá a bá rántí ẹni tó ń bẹ láyé, ká ń gbàgbé àwọn tí wọ́n ti kú. Nítorí èyí, ká bu ọlá fún àwọn tó yẹ ká bu ọlá fún, ká yìn àwọn tó yẹ ká yìn. Gbogbo àwọn tí wọ́n ti kú yìí, kọ́lọ́run kó tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Gbogbo àwọn tí wọ́n sì kú tí wọ́n jẹ́ òṣèré sinimá, kí Ọlọ́run Olódùmarè kó jẹ́ kí ẹ̀mí gbogbo wa kó gùn. Àti àwọn òṣèré àti gbogbo ẹni tó ń gbọ́ wa yìí, bá wa pín káàkiri àgbáyé. Ká rántí àwọn èèyàn tó ti sùn nínú eré orí ìtàgé. A ó tún pàdé lọ́jọ́ míì láti mú àwọn àkọ́tún ìròyìn bó ṣe ń lọ tó wà létí. Ọmọ Aláṣẹ Media, ẹ gbọ́, ẹ máa wò, ẹ pín káríkárí. A ó tún pàdé lọ́jọ́ míì, ọjọ́ ire o. Àti retí rẹ̀ o, ọmọ aláṣẹ dìde. Àti retí rẹ̀ o, ọmọ aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ bí ayé kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ aláṣẹ. Àti retí rẹ̀ o, ọmọ aláṣẹ dìde. Àti retí rẹ̀ o. Àti retí rẹ̀ o, ọmọ aláṣẹ dìde. Ó bàbá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Bàbá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Ká lè mọ bí ayé kọrí sí. Ká lè mọ bí táyé kọrí sí. Bàbá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé.